صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم يا طالب العلم والإسلام سير لهما فإذا من الحصل ريان تصدهر. ọkọ̀ wí àwọn mọ̀kádìmọ̀ náà èyí wọ́n máa wí gbẹ̀yìn fáfá mi ó ti ń tẹ̀lé wa pẹ́ díẹ̀. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم فيا ربي عونان فالمعان مؤيد الله وما لامرئ إن لم تعن كفاء إليك توسلنا بك الله أولا آمين وأول ما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره لا إله إلا الله سميع بصير كل شيء بمراه أنا العبد الذي كذب الذنوب وصدته المعاصي أن يتوبا أنا العبد الذي أدهى حزينا على زلاته خلقا كهيبا أنا العبد الذي سطرت عليه صائف لم يخف فيها ركيبا يا طالب العلم والإسلام سير لهما فيضا من الحصل ريان تصدهر هذه السيارة والمغص التي حملت قد بصراني بما لا يدرك البصر أبقاك ربي للإسلام تخدمه دوما وبالحق على الأهداء تنتظر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ونعتقد القرآن تنزيل ربنا أدبيا به جاء جبريل النبي محمدا. ń bọ̀ ẹ̀yin ìgbógilá bẹ́ẹ̀ tí lè yọ ìgbógini ẹnìkan ni kò wí ìgbógilá bẹ́ẹ̀ yẹn bá láyàn ń gi ní kò sí nǹkan kan torí gi ń bẹ́ ń bẹ́ ìgbógilá bẹ́ẹ̀ tí lè yọ ń bá àdé Muhammad ẹ sì mọ̀ pé gbogbo ìlú a ní Christian a ní Muslim ẹ wà rí pàwọn méjèèjì ọmọ ìyá kan náà ni wá
àmọ́ báwọn bá ń ṣe ìsìn wọn lọ́wọ́ ẹ rí i pé wọ́n lè má ju bí 50 lọ ariwo wọn ò sì ní jí ẹ gbádùn ọlọ́run sì ń gbàdúrà wọn ẹ̀yin mùsùlùmí nǹkan ń ṣe yín ni yẹn bá dàgbà ànábì ẹ ìyanu lẹ̀ wá wí lẹ́ẹ̀kan sí káwọ́ ìlú tá a wá ìwò. wa na'taqidul Qur'ana tanzila rabbina bihi jaa Jibrilun nabiyya Muhammadan. ìlú Ìgbógìlà tá a wá wá yìí àwa wà lùtọ́ da mo ti rí pé mànábì yìí ò ń bọ̀. wa anzalahu wahya ilayhi wa annahu hudallahi yatuba bihi liman ihtada kalamun karimun munzalun min ilahina بأمر ونهي والدليل تأكدا ومنه بدا قولا ولا شك أنه يعود إلى الرحمن حقا كما بدا. ọlọmọsà kí àfàgbà. وما قال مخلوق. ọlọ́run kọ́kẹ́ bàbá wà lájí àgbà. كلام إلهنا. ọlọ́run kẹ́kẹ́ oníwàásí àgbáyé. وقد خالف الإجماع جهلا والحدا. ẹ̀yin Ìgbógìlà ntẹ́ ẹni wá sọ láàárọ̀ yìí ntẹ́ ẹni wá wí bá a bá ti wí díẹ̀ ẹ jẹ́ á ṣàdúà àwọn bàbá wa tá a bá yìí inú ìlú yìí Ìgbógìlà yìí bí ìgbà téèyàn ń lọ àlìkìyámà nígbà tá à ń bọ̀ ṣé ìlú sì ń bẹ́ẹ̀ bí à ń lọ yìí wọ́n ní ìlú ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ mo ní ibi tá à ń lọ yìí àtúnkàn Dangote lójú ọ̀nà mo ní ẹ sì nílùú ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ làbá ń kàn lúbọ̀ lóòótọ́ àánú bàbá wa sífì máàmù wa ṣe mí àánú ìmáàmù Ansarudeen ó ṣe mí àánú ìmáàmù Nawairudeen àbí ó ṣe mí Ansar Islami nkọrí sáàlà Ansar Islami ni àwa náà ní àwa náà ní kò síbi wọn máa wà táwọn Ansar Islami ò ní sí ń bẹ èyí fi yín sọ bàbá wa ṣé ìmáàmù Central Mosque wa gbogbo àwọn ìmáàmù tá à ń darapọ̀ wọn Central Mosque ní bá nínú ìlú yìí náà ẹ̀yin Ìgbógìlà ẹ̀ tún sí wàhálà díẹ̀ kí ni wàhálà tẹ́ ẹ̀ sí tẹ́ ẹ̀ rí ládàá díẹ̀ kèétí sí Ansarul Islam ẹ̀yà wa ẹgbẹ́ ti bàbá wa Alhaji Àgbà nù bàbá wa Alhaji Àgbà ló sì tọ́ èmi inú instrument bàbá wa Alhaji Àgbà ní Buhari Musa àwa dẹ́yìn àràwọn ọmọ ìyá tiwa ní àwọn dà Ansar Islami dà ẹgbẹ́ Ansar Islami ẹgbẹ́ ìmáàmù ní nbọ wa lọ bí yín lọ gbé sí àkàmọ́bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa ní ìmáàmù Ansarul Islam ìmáàmù Ansarul Islam ó ti dá a báwọn ara wa wá yá. ولكن بالقرآن نهدي ونهتدي. gbogbo ẹ pé báyìí. وقد فاز بالقرآن عبد باهتدى. gbogbo ẹ̀yin ọlọ́kadà tẹ́ wá pàdé wa ẹ̀ ń bọ̀ lọ́dọ̀ yín díẹ̀díẹ̀. ونؤمن بالكتب التي هي قبله. àwọn tá à ń rí lẹ́kọ̀ọ́ àti rìn ń lu yìí náà. وبرسل حقا لا نفرق كالعدا. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد صلوم كما تدري. ọ̀rẹ́ yìí tó wí ni ẹ̀yin Ìgbógìlà nígbà tí ń bọ̀ tí mo wà nù mọ́tò ẹ wá wọ́n kọ́kọ́ àwọn tó wá pàdé wa wọ́n dààmú díẹ̀ wọ́n ní
wọ́n wá dàbò jíìpù yìí èmi sì máa disguise ni inú ilé ìsáná yìí lèmi wà mo ní ẹ̀yin ọmọ gbogbo ẹ̀yin ẹ̀kọ́ bẹ̀ wọ́n wá ń sun jíìpù ràyìnràyìn ẹnu agbára lọ́jọ́ wọn ó fura pé sẹ́ni tá à ń wá lọ kí n bẹ wájú. inú wa dùn púpọ̀ ẹ̀yin ọmọ ìyá wa ọlọ́kadà ọlọ́run jọ da fún yín. àmín. ẹ̀rí wọ́n wá pàdé àáfàá bígbà tí wọ́n lọ pàdé olówó àbáwọn òṣèlú àwọn olówó àwọn òṣèlú àwọn ìṣẹ́gbẹ́ wọn àwa lè tọrọ fún wọn kí wọ́n ṣubú a lè tọrọ fún wọn kí wọ́n dìde. ẹ̀yin àlùfáà bàbá wa Chief Imam ìlú Gbógìlà ń bẹ ń jòkó inú mi dùn ẹnu mi gba kí n sọ̀rọ̀ dáadáa. gbogbo ohun tí ń jó lówó tí ń jó lọ́lá ẹ̀yin bàbá yìí lẹ̀ ń jẹ́ wọn ní ẹnu pé wọ́n ya bùtùlù wọn rántí yín mọ́ ni wọ́n yẹn rántí yín mọ́ káwọnú ìlú wípé ilé bàbá wa Chief Imam dàpọ̀ wá ní ilé wọn jàǹjàǹnù kọ́dà ọ̀nàdébù kínní lọ́kọ̀ fún wọn bó ti yẹ ká máa bá wọn olówó nù àmọ́ lónìí olòṣì ni wọ́n kínní wí máa bọ̀ ntọ́ bá fẹ́ wí ọkùnrin yọ̀ ń dààmú wa ọlọ́wọ́n jọ ọ̀rọ̀ gidi lọ́wọ́ sọ méjì dáadí ọlọ́wọ́n jọ lálùbáríkà ó ní bàbá wa tí ọlọ́kadà ló gbé wọn wá ẹ̀rí nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ lówó nùlù ẹ̀yin tẹ́ ẹ lówó nùlù Gbógìlà sí ọyìn odidi àfa wa àgbà àwọn agọ̀kadà déyìn níjọ́ tí n ti ń kiri wá sí kiri ẹ̀yìn tí ìrí Chief Imam kankan ó gbé ọ̀kadà wá ìyá yín nàmbà wánu níjọ́ tí n bá tún wá ìmọ̀ bí ọlọ́run ò ní jẹ́ n bá yín pẹ̀lú ọ̀kadà. amiina àmín. ẹ láwọn olówó lulu iná ebi wọn ní sínétọ̀ nù ìlú Gbógìlà bí wọn ní wọn sì ní ọ̀nàrẹ́bù wọn ní kánsẹ́lọ̀ wọn ní chairman bó ti mọ hérehère chairman kan ní lòun ní ọmọ pàṣẹ ní àyín nísìn yóò mọ pàṣẹ ní I'm the chairman of the local government eri yín ọ̀dà chairman bo chairman tẹ̀ lé náwó báwọn olórí yín owó wa tẹ̀ ń kó jẹ ṣé owó yín ni àbówó bàbá yín owó gbogbo ọmọ Nàìjíríà ni ẹ̀yin kan sì kó ẹ wà wọn ti ń pọ́nwó subsidy ẹ sì pín ẹ sì ń sowó lófò ẹ lè ná tọ́tẹ́ ikú àwọn ọmọ yóò tún ní mọ bí omi wà. bàbá wa Chief Imam ọlọ́wọ́n wọlé àfa mi yọ ṣàánú yín. amiina. yọ ṣàánú gbogbo ẹ̀yin àlùfáà. Allahumma àmín. èlò tani fún yín lówó oṣù nísìnyí àbọ̀ ọlọ́run ní kọ́ máa san ájúrò ẹ̀yin àfa. àwọn ọ̀tọ̀ ọlọ́run táwọn wá ń wí tí wọ́n lówó tí wọ́n ṣàánú ẹ̀yin àfa wọ̀nyí òbí wọn bá kú nísìnyí ẹ̀yin náà wọ́n tún pé o wọn à ní ẹ̀ wá wẹ̀ omi ìyájú lẹ̀ báyìí lé ekú ọlọ́run lọ́mọ tó lọ́ọ́ fojú wò. wọ́n á kó àwọn Chief Imam ní ọ̀pá lójú dé bí ibà ṣe pé ẹjẹ́ ni ọlọ́run ebi rú ojú nìyẹn tó kọwọ́ bọ̀ ní kó lòṣì àṣọ òkú. ilẹ̀ ntí mo bá níbí ilé ni ó jọ mí lójú ó tún wá dùn mí pé a sì rí ẹ̀yin tẹ́ ẹ rí ṣe nùlù Ìgbógìlà ó dùn mí tí mo dá wọn mọ̀ ó báyìí pé mo dá wọn mọ̀ tẹ́ bẹ́ẹ̀ ń jòkó yà yín ni àwọn ni mo fẹ́ fi ṣe wá sí lónìí tí gbogbo ayé ọmọ gbọ́ èsè bàbá wa Chief Imam ẹ jẹ́ n fọ̀rọ̀ yín lẹ̀ wọ́n bá pé àbẹ́yìn lẹ rán mi ni bẹ́ẹ̀ ni ọ̀ka mi la ni ọ̀ka mi la àwọn Muslim committee ẹ̀yin náà ń gbọ́ o ẹ̀sẹ̀ mítí nìyí bá wa bá lọ tán bẹ́ẹ̀ máa dáwọ́ ńjọ́ mẹ́jọ ni ẹ ra mọ́tò fún bàbá ńjọ́ mi ìta bá wọ ẹja bá mọ́tò ń di Chief Imam àwọn Christian orí wọn pé púpọ̀ wọ́n bá pè nǹkan ní 10 ni wọ́n ti dé ẹ bá wá parí ìsìn wọn tábà ní ìdá mẹ́wàá o la ilaha illallah àwọn Christian ẹ lè rẹ́rìn mi tí ọ̀rọ̀ àǹdè báyìí ó lè rọra wọ ẹ̀wù tí alàgbà wá wọ̀ yìí yóò sì mú envelope yóò sì jù ní basket yóò sì lọ́ọ́ jókòó padà nù bẹ́ẹ̀ bá wo tó sọ́ọ́lẹ̀ omi ó lè jẹ́ $5,000 kọ̀ pariwo yóò kàn sọ́ọ́lẹ̀ àwọn tiwa bá a ti jókòó iná la dùn mọ́. Alhaji Najimudeen ó ní 25,000 yìí èló ń 25,000
tá a tún wá ń pariwo ẹ̀ tí gbogbo ayé tún wá gbọ́ ẹnìkan wá ná millions ọkàn lọ́ọ́ jù ní basket lásán wọ́n létò bẹ́ẹ̀ ni Islam létò jù wọ́n lọ àmọ́ aláwọn tó dá wájú bàbá wa ṣe fi máa ọlọ́run ọ̀rọ̀ mọ́tò fún yín àmín ẹ̀ sì sáámi àmín ọkà mi láàánì bẹ́ẹ̀ bá gbààwẹ̀ nùlù ìgbókìlà yìí tẹ́ ẹ gbà bọ́lọ̀ ti ní àgbà ẹ wá gbà tán bẹ́ẹ̀ ààwẹ̀ sàwọ́dì ò lè ní ládàá tó ti yín tẹ́ bá gbà ní. ẹ bá lè fẹ́ ṣe wá sí alẹ́ yẹn mélòó lè fẹ́ rí ní tí ọjà di alẹ́ wa ẹ wò sí ọlọ́run tẹ̀yìn nìkan fèsì ní ládàá tẹ̀yìn bá gbà ní ìwọ̀n ò lè gbà lẹ́kọ̀ọ́. ẹ máa bá a lọ bàbá ọlọ́run ò ní pín yín nípa. àmín gbogbo àwọn àlùfáà tí ń tẹ̀lé wọn lẹ́yìn ntọ́lọ́mùbá ṣe fún sífì imam ti ìlú gbogila ntọ́lọ́mùbá ṣe fún sífì imam ti Ansarudeen Central Mosque ntọ́lọ́mùbá ṣe fún sífì imam ti Nawairudeen Central Mosque ntọ́lọ́mùbá ṣe fún sífì imam Ansarul Islam Central Mosque ọlọ́run ó ṣe fẹ́yìn àfa tẹ́ntẹ́lẹ̀ wọn. àmín kí ló tún wá wí jẹ́ ó tún wí mi. ونؤمن يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد صلوم كما تدري. nígbà tí ń bọ̀ girigiri ẹ̀ ń wò pa àfàdé àfàdà sẹ́mi yìí àwọn àfà ni wọ́n jòkó yìí èmi ni mo mọ bí mo ti rí àmẹ́yìn ń palẹ̀ ẹ̀ mọ̀ ẹ̀ ń tẹ̀rí ẹ̀ wọ́n á sáré kàkàkà àfà lóde èmi mọ bí mo ti rí. satarita oyube. ṣe é gbọ́ bá. kulaha ani uyunihim. wàlbásánì ṣàwùbà jẹmílà mina sitiri. ìwọ ọlọ́run ó sì dá ọ̀dà sọ bò mí ọ̀dà sọ àṣírí bò mí wọn mọ bí mo ti rí. bẹ́ẹ̀ ló dàbọ̀ ẹnìkọ̀ọ̀kan nínú wa náà bẹ́ẹ̀ ló dàbọ̀ ẹnìkọ̀ọ̀kan nínú wa náà tí wọ́n mọ bí kálukú wa ti rí kọ́dà nínú ilé wa wọn mọ bẹ́ẹ̀ lómi ti rí kí ló tún wá wí. satarita uyubi kulaha ani uyunihi. àbáàdàkúrẹ́ gba sẹ́ẹ̀tì ní lọ́wọ́ àṣìṣe. wà albasani ṣàwùbà jẹmílà mina sitiri fasoru yuhibbuni wama ana billati tuhabbu walakin shabbahuni bil ghairi. bàbá wa sí fi máa mú gbogbo wa nílùú ìgbógílà ọ̀rọ̀ tí ń sọ mo fẹ́ máa tu àmọ́ àwọn òpójọ ń lọ tún wí mi. yazunnuna bi khaira فما بي من خير ولكنني عبد صلوم كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني وما أنا بالتي. ìlú gbógìlà tá a wà yìí ṣé kìí ṣe pé nìkan ní ọ̀wá kọ́ yín lẹ́sìn ẹ̀sìn la bá lọ́dọ̀ yín ọ̀rọ̀ ọlọ́run la bá lọ́dọ̀ yín wáàsí ń bẹ lọ́dọ̀ yín kìí ṣe pé nìkan wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wá àmọ́ ń tọ́ka wù yín ni pé ẹ tún pa àfa mi wá ká tún bọ̀ nǹkan mi kìí ṣe pé òsì mọ̀ ní mọ̀rìkàsí ni àti bá sọ ilé ìkéwu babalágége ọjọ́ kan ọwọ́ balẹ̀ pé mọ̀rìkàsí bọ̀ ìlú téèyàn bá dé tí ọba ti bá mọ̀rìkàsí tí ọba dàbí kéèyàn palẹ̀ má kọ́ họ ìlú náà ṣèlú dáadáa. ńlá wa báyìí ọwọ́jọ́ kan ọwọ́ balẹ̀ ẹ̀yìn ìlú ìgbógìlà ọlọ́jà nu yín mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ inú ìlú mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa lọ tẹ́ ẹ̀ máa bọ̀ mo kí yín púpọ̀ mo wá káwọn àyà wa dáadáa
bó tiẹ̀ fẹ́ bó ṣe pọ̀pọ̀lọpọ̀ wọn bá mi níyìn ni èmi sì ń bọ̀ láti Ìlọrin. Ìlọrin lèmi ti wá ẹ̀sìn tó bá mi lórí ìjòkó mo kí yín púpọ̀. ìlú Yewa yìí Yewa àti máa ń lọ Yewa ìyá yìí là wá ní àti dé Yewa dáadáa. mo ti lọ ṣe wá àti mọ́kùnrin kan ní kí ni wọ́n tẹ̀ ń pèlú ni Yewa lòun náà eléégún ni àmọ́ kò ti gbé eégún mọ́ ó ti wẹ̀ sí Islam báyìí kò ti gbé eégún mọ́ láti jọ́ náà. owó dèédé ìrókò ó ṣe wọn mọ́ dáadáa a ti lọ ọbẹ̀ ọ̀yá yìí ọkùnrin tó kú pa dáadáa yìí a ti lọ ọbẹ̀ àmọ́ lónìí àwa yìí gbogbo ẹ̀yin wọn ní Buhari Musa ń bọ̀ jẹ́ àlọ́ wò mo kí yín púpọ̀. ẹni tọ́pìkì wa lónìí ni pé kí n sọ nípa ìṣẹ̀mí àfáà mi. kí ni ń àwọn kí lè fẹ́ kí n sọ ń pa ìṣẹ̀mí àfáà mi bí ìbá ṣe pé pa wá lẹ́kún. ìṣẹ̀mí àfáà mi ó yàtọ̀ púpọ̀ nínú gbogbo ìṣẹ̀mí àfáà. ìṣẹ̀mí àfáà mi ìwáyé rẹ̀ àti lílọ rẹ̀ ìwáyé ò sojú wa àwọn lílọ sojú wa. ọ̀nà àfáà mi gbàdákẹ́ ọ̀nà kọ̀rẹ́ àmọ́ gbé kí ojú àfáà mi ṣiṣẹ́ tẹ̀ kúkú ni etí àfáà mi ṣiṣẹ́ kú ni ọwọ́ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ kò sí kankan tó lọ ṣáájú. níjọ́ tá àfáà mi ó tún wá kú láyé ìjọ Jímọ̀ ni àfáà mi tún wá lọ Jímọ̀ dá tó kú ń múra wá sí ló kú. ẹ̀yin gbógìlà ẹ má pa wá lẹ́kùn. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ̀yin náà bá wa parí ẹ̀. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. ألا ẹ̀yin ni Ọlọ́run. إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. bàbá wa ìmáàmù ìlú Ìgbógìlà àwọn ẹni Ọlọ́run bí wọ́n bá ń lọ bí wọ́n bá ń ṣe tán tí wọ́n ń palẹ̀ mọ́ láyé wọn a mọ̀ ra mi níbo ni ń lọ a sì ti máa yé wọn níbo ni wọ́n dé sí a sì ti máa yé wọn níbo ni wọ́n tàn sí a sì ti máa yé wọn. Ọlọ́run tí a sọ̀rọ̀ wọn kalẹ̀ ní Al-Qur'ani nífi wá ń pé ألا ẹ̀rí إن أولياء الله ẹ bá kẹ́ ẹ má dá wọn èyí dákẹ́. لا خوف عليهم ولا هم يحزنون. Inna awliya Allahi àwọn ẹni Ọlọ́run àwọn ayò Ọlọ́run àfáà mi bẹnu wọn ohun àti àgbáyé bẹnu àwọn ayò Ọlọ́run tọ́lọ́run wíwù. àwọn téèyàn fi máa ń mọ̀ pé lágbájá bẹnu àwọn awliya Allahi gbogbo ẹ̀ pé lára àfáà mi. owó àti àgbáyé Abdulrahim Aminullah rọ́dí Allahu ta'ala anhu gbogbo ẹni bá fẹ́ lálùbáríkà ẹgbẹ́ bẹ́ẹ̀ fáfá mi. رضي الله تعالى عنهم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. Ọlọ́run láwọn ẹni tòun tí wọ́n ń lọ ní babalágége wọ́n lọ bẹ́ẹ̀ wọn ò sì tán láyé. bàbá wa Alhaji àgbà wọ́n lọ ẹ̀yìn ìlú Ìgbógìlà wọn ò sì tán láyé. bàbá wa Lágbàjì wọ́n lọ wọn ò sì tán láyé. bàbá wa Gbárígìdómà
wọ́n lọ wọn ò sì tán láyé àwọn ẹni ọlọ́run bíi tiwọn kótó wá kan oníwàásí àgbáyé Abdulrahim Aminullah wọ́n lọ wọn ò tán láyé ọlọ́run wá láwọn arú wọn àwọn arú wọn tí wọ́n máa lọ bẹ́ẹ̀. Ala inna awliya Allah. ẹ má jẹ́ ọ́ dákẹ́ kó tó mọ̀ pé amsa ti ń bẹ lẹ́yìn ẹ̀ wọ́n. Ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanuna. ààrẹ ni báwa ké Kùránì nílùú Gbògìlà lákòótókè káwé bóyá wọ́n bá wa ké. Ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanuna. ẹ ráwọn ọ̀dọ́ àwọn orí kéwúké àmọ́ tó bá ṣe pé ká gbórin oríṣiríṣi orin ọ̀dọ̀ wọn ló wà láìla tí omi bá náwó gbá òṣùpá mú yóò sì kọ́ páálí tó páálí tómi bá náwó gbá pàṣọ mú yóò sì kọ́ páálí tó páálí ni ẹlòmíín jẹun lọ́wọ́ sani jẹ́bẹ́ kó padà wá nídìí oúnjẹ mo ní padà wá bo bí ọ̀padà wá kọ́ máa lọ bí ọ bá rí. Ala inna awliya Allah. ìlú Gbògìlà làwọn yìí. La khawfun alayhim wala hum yahzanuna. lọ́ba tán ìsẹ̀mí àbá mi tẹ́ni wá sọ àwọn ẹni ọlọ́run àwọn èèyàn tọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn tọ́lọ́hún ránṣẹ́ tí wọ́n rárá wọn tọ́lọ́wọ̀n kan rárá wọn àwọn kan rárá wọn ní ẹ̀yìn Gbògìlà wọ́n rárá wọn wọ́n jẹ́ rí wọ́n jàpá wọ́n jẹsẹ̀ káyọ̀ lè mọ̀ wọn wọ́n jẹ́ dòyàn torí káyọ̀ lè mọ̀ wọn kí wọ́n gbọ́ tiwọn ẹlòmíín wá owó gbogbo ọ̀nà tí ó da lóhùn fẹ́ lówó ayé wa ń pèlè lówó ó sì mọ̀ wọn ara ẹ̀ bí ọba náwó ọ̀hún kò lè débi kan kó fún wọn 50 million níjọ́ ní ti ń nà á kí ọgbọ́n sọ̀rọ̀ ààrẹ ẹlòmíà wà ayọ̀ dọ́là ẹyọ̀ kan $50. ìmáàmù táǹkẹ̀ bàbá wa ìmáàmù kìíní $50 kìí ṣe 100 o máa ń fún wọn ṣé poverty náwó ni poverty òṣì òsì ní jáde wọn ti ń fi àjẹ wá àárẹ̀ kankan sí wọn yìí òsì ní. nígbà wọn bá háwó káàkiri ojúlé ìyá sọdá 1000 ìyá múlíkà mẹ́rin àárín yín àbí 1000 ìyá títí 1000 ìyá nùsírà wàá há wọn kílè ó mọ́ ni wọ́n ti há wọn lówó wọn àmà wọn pé àní dìbò àádìí o wàláì wá 1000 wọn wá fún wa lánàá wọn wá jí wọn wá ń wò pé látara wá 1000 táwọn fún gbogbo wa àwọn àtẹ̀yìn lídà nǹkan kan tí wọ́n gbówó fún pé kẹ́ ẹ lọ́ọ́ ṣe kí ní ládùúgbò yín ni àwọn tọ́ọ̀gì náà lówó tiwọn tí wọ́n tún gbà owó àpadà sí ibú níta wọn ni kéèyàn ó gbé owó fún yẹn kẹ́ ẹgbàá ẹ máa lọ sáàdá wọn ò gbọdọ̀ jáde ńbẹ ní láàárọ̀ la kéèyàn ó sì máa sáyẹn ní àdá láì ṣe màálù wọn ó sì ti gbówó fún wọn wọn ó ti mú kinní kan Jamiu ọba wa wá ọlọ́njọ́ alibarika Jamiu ọ̀pọ̀ òun lọ ní múlẹ̀ dání lọ́rin àni wọ́n ti mú kinní kan tán pé ń Sabina àmọ́ bóun ti tún rí wọ́n tán bá mú tán yóò ti yí àwọn èèyàn wa tán mú wọ́n lójú wọn wà á tínrín tí ó fi lọ́ọ́ bá bàbá ẹ̀ ń lé pé dáàdì mo ní kẹ́ máa dìgbò fún jí pé abẹ́ gbọ́rọ̀ ni yóò sì gun pa táwọn olóṣèlú wa ń lónìí ni òsì lọ́fà kò ní mínì poverty ni ẹni a bá ń fún àfa táǹkẹ̀ àfa kínní ẹgbà $50 wọ́n wá owó ni ńgbà tó sì ń bẹ lára èèyàn ni bí ọba sósì wọ́n ó gbé $2000 lẹ́lòmíì lọ́wọ́ yóò sì ju bí ọba rí. ẹlòmíì rán rẹ̀ bí a ti lọ́nu ẹlòmíì ẹsẹ̀ ni ọlọ́run àmọ́ ń bọ̀ kàkàrí láyé ní àwọn yẹn ń pẹ́ ní ọlọ́run ni òun náà sì mọ rẹ̀ gbóhùn ẹsẹ̀ ní ọlọ́run
ọwọ́ àpò ẹ̀bọ́ ìlọ gbà láyé alukurani wa ń kílíà pé àwọn tòun ọlọ́run la khawfun alayhim لا خوف عليهم ولا هم يحزنون. ìlànà ọlọ́run ti kílẹ̀ ọ̀rọ̀ àwọn àfa ọbẹ̀ látọ̀dọ̀ babalá gégédé gbogbo eré àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tó fi wá dérí àfa mi. la khawfun alayhim ìpáyọ̀ ò sí fún wọn rárá ẹ̀rù bíbá kò sí fún wọn rárá pé bò láti wá pàdé ọlọ́run kò sí fún wọn. ولا هم يحزنون. wala hum yahsanuna àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tó ń wà sí àgbáyé lọ bá lọ́hùn yìí náà wala hum yahsanuna kò sí bànújẹ́ fún wọn wọn ò ní bànújẹ́ bó ti wọ ọmọ gbogbo àwọn ọmọ kí wọn má jẹ́ abẹ́rù gbogbo àwọn afáwà tí wọ́n ti lọ ni kò sí bànújẹ́ fún wọn wọn ò sì ní bẹ̀rù kankan. àmín. ọlọ́jẹ́ wọn ni a sọ nípa afáwà. alhamdulillahi. ẹ̀yin ìlú Ìgbógìlà a dúpẹ́ fún ọlọ́run. والعاقبة للمتقين. والعاقبة للمتقين. oui. والعاقبة للمتقين. والعاقبة للمتقين. bàbá wa ṣe fi máa ń gbogbo olú Ìgbógìlà àti bọ̀tá tó da àwọn ẹni ọlọ́run lọ́lọ́run tọ́jú ẹ̀ pa ọ̀lẹ́dẹ́. ولا عدوان إلا على ظالمين. ṣáda ò sí lórí sọ́ọ̀ni. إلا على ظالمين. bọ́ọ̀bà tún wá ṣáda nǹkan má jẹ́ ọmọ ọ̀la o. ilà aláàzọ ó di àfa àkọ́kọ́. ولا عدوان إلا على ظالمين. ọwọ́ àdàbí pé bọ́ ọba lérí bíi kọ́kọ́ òòrí ṣáda fún nǹkan tún wá tún wí. ولا عدوان إلا على ظالمين. zọ́ọ̀lìmí náà ti ẹ̀hún mọ̀háfìfà ló ń ṣe mọ̀ṣáàtì dáńsì ni. ولا عدوان إلا على ظالمين. wala udwan illa ala zalimin. ẹ̀yin baba ọ̀tá kan ò sì sí illa ala zalimin àfi lórí àwọn tí ń ṣàbòsí àwọn gan lọ́tá ọlọ́run. ذهب الصالحون. ẹ̀yin ìlú Ìgbógìlà àáfà mi èèyàn rí oníwàásí àgbáyé ọlọ. والعلماء المجتهدون. sáàfà mi nìkan kí ọkọ̀ kúnú àwọn ẹni ọlọ́run. àwọn tí tún máa ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run àwọn èèyàn gidi àwọn náà lọ.